òun tún rédíò owó ti àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sàmọ́ ẹ má sùn ẹ ká jà ẹ lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. nọ́mbà rẹ̀ mi ò tí ì dìbì tẹ̀ lórí fóònù wọ́n sáà ń wò báyìí pé àdúgbò. ìsìnkú ọmọ yìí ti bẹ̀rẹ̀ lánàá àtúnlọ tábàkù bẹ̀rẹ̀ náà àtúnlọ báyìí àwọn òṣèré ẹgbẹ́ àwọn akẹgbẹ́ àtàwọn tó kéré sí àtàwọn tó jùlọ wọ́n fẹ́ kóra ọjọ́ lónìí wọ́n fẹ́ ṣẹ̀yẹ fún ṣùgbọ́n pẹ̀lú ògùn ọlọ́ọ̀la wọn ló máa wọlé sùn sí ilé tó kọ́ àwọ̀ká àdùkẹ́ gbòdúgbà ayé rẹ̀ ó ní àbíṣepọ̀ olúwa láàrin iṣẹ́ tí ẹ̀ mọ̀ ṣó mọ̀ ní àwọn irú ọmọ owó ni. ọmọ dáadáa ni wọ́n á jẹ́ onírẹ̀lẹ̀ ó lè kúnlẹ̀ fún. ó lè kúnlẹ̀ fún. ó kù. aláwa. ẹ̀sà kódà ìgbà tí ẹ̀gbọ́n mi. mo gbọ́ bí tí wọ́n ṣe náà ẹ̀gbọ́n mi. ìgbà tí àwo rẹ̀ tó wá kó jáde jùlọ yìí tó jáde ká mọ̀ kárọ́ mo sọ ẹkún gbà mo gbàwé. nítorí ògo. àṣẹ nítorí ògo ni o. wọ́n wá wo ìrìn àjò tèmi náà. àṣẹ nítorí ògo ni òtòjú ológo bá rí àṣẹ nítorí ògo ni. wọ́n wá wo wáàsí kan nígbà wà ní nílùú wo àfáà kan máa wá ṣe wáàsí in the 70s tó bá ṣe wáàsí yẹn lọ àwọn àgbẹ̀ pé ẹni ọlá fẹ́ lò náà nírí tó bọ́lá wo ní ẹ fi ṣe o ní ká dánwò ẹni ọlá fẹ́ lò náà nírí tó ànábì Ibrahim ṣe alayhi salatu wa sallam ẹni ọlá fẹ́ lò náà nírí tó ìrìn ìwò làwọn ò ti rìn ní ayé akọfújì dáhùn ajíwèrè akọfújì àṣìbìkọ sẹńdá 76 láti ń dúró akọfújì àmọ́ tó dáfújì tèmi lẹ́gbàá àwọn tí mo wà ní kọ́lẹ́jì ọ̀rọ̀ ìfúsù ṣùgbọ́n kàdàrà ń bá wa kankan ọ̀nà ọ̀bá bẹ̀ lọ. ó ti yé 1990 ni pé nǹkan fújì lọ sí fún ìtẹ́ ẹ̀sìn kàdíjà fújì ẹgbà ṣe ti sùn. sọ ilé ìwò èyí tí mo ti rìn bíbẹ́ ìdẹ́ ni tí ò àkọ́kọ́ la inú dápọ̀ ẹ̀kọ́ tó lè padà dé adé iye ó lè padà dé adé ògbó bí kò sí kó ti la agbárin ìṣòro kan kọjá. ó ti wá sọ àìkú orí ni wú orin ẹ̀yẹ ẹ̀yà ni o mo láìkí orin yẹn gan ẹ̀mẹ́wàá ni wọ́n máa ń play rẹ̀ lórí boom play. nítorí ògo. torí ògo tí omi àmọ́ bọ́ lójú mi pé ọmọ ẹ̀rí kìíní sí ọlọ́run wá ìgbọ́ngbà ẹ̀ máa ń sọ mí ọmọ náà ó ní ọmọ ẹ̀ kó lè la ògo ìjà. kí ló mú sọ bẹ́ẹ̀ bá náà lọ kí lè rí. mo wò náà ni pé ẹja fi òkú bẹ̀. àbẹ́yìn rí èyí tó bá ṣiṣẹ́ tí èyí tó bá ṣẹlẹ̀ sí ní ṣe rí ni. nígbà yẹn lèmi ń sọ pé ọmọ ẹ̀ kó lè là á ọ̀rọ̀ pọ̀ lóko tó sọ ọ̀rọ̀ bá foríjì. ẹ wo wọ́n gbé wá sí rédíò 2022 first time nígbà tá a jókòó sí ọ̀rọ̀ àtàwọn wá sí rédíò arákùnrin kan pè mí láti Ṣàgámù ó gbọ́ ọ̀rọ̀ ẹnu mi ní ọjọ́ yẹn ló fẹ́ lọ pokùnso ó wá pè mí ó lóun ti wọ 53 years ó lóun ti ọkùnrin tó ń fẹ́ fi lọ fa kòso ní ọjọ́ ẹ̀. tó fẹ́ fi so bí ọba kòso. ó ní ó lóun ti mọ pé aago 5 àbọ̀ ọjọ́ ẹ̀ ló máa ń káàkan sọ pé òun kú níyàwó ìlú òbí lọ. ó wá sọ ìtàn ayé ẹ̀ tó ń ta mọ́tò ní káàbìlà tó wá dé tó wá ní sọ̀rọ̀ kíọ̀sì tí wọ́n fi ìlú gáàsì láti jẹ. ó ní ìyàwó fún ọdún 17 kò yí kó ó tún fẹ́ ní ọdún 9 kò yí kó pa. ṣé ẹ pé ìṣòro gidi ni nígbà pè mí wọ́n á sọ àwọn ọ̀rọ̀ kan fún mi lẹ́yìn ìgbà tó ó ní ọ̀rọ̀ mi tó ń gbọ́ ní ìjẹ́ kó wọ́n kó kó fún mi. ó ní nǹkan báyìí ṣe láàrin olúwa ti ń tọ́sọ yẹn ní kò fọ ibi tó ní nǹkan àtẹ̀gbọ́n olúwa fẹ́ débẹ̀ ọ̀sẹ̀ kejì ló pè mí ní bàbá ní olúwa rán iṣẹ́ nìkan. assistant pastor kan tó mú ìyàwó rẹ̀ wá bí